Ẹ wo ohun tí Tóyìn Abraham ṣe fún òṣèré tó ṣẹ̀ṣẹ̀ ń dìde yìí. Ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n gbóhun tí òṣèré ilẹ̀ wa nì Tóyìn Abraham tí gbogbo èèyàn tún máa ń pè ní ìyá eré ṣe fún ọ̀kan náà àwọn òṣèré tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè bọ̀ nì Ẹ̀yìnjú Olúwa tí gbogbo èèyàn túmọ̀ sí Kid Baby ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì ń ṣàdúrà fún un. Wọ́n ní pẹ̀lú bí àkùkọ ńlá kì í ṣe fẹ́ kí kékeré kọ́nú iṣẹ́ wọn yìí, òṣèré yìí kò fi èyí ṣe, ó ṣàtìlẹ́yìn ńlá fún ọmọbìnrin náà. Ọ̀kan náà àwọn adẹ́rìn-pòṣónú tó máa ń ṣe bí ọmọdé lọmọbìnrin yìí, ó sì súnmọ́ Tóyìn dáadáa. Kid Baby yìí ló gbé eré kan jáde tó pè ní Adétutù. Ohun tó sì ṣe ni pé bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ilé sinimá ló ti ṣàfihàn rẹ̀ tó jẹ́ lórí YouTube ni, ó pe àwọn èèyàn kan láti wò nídàkọ́ńkọ́ kó tó gbé jáde. Púpọ̀ àtìlẹ́yìn tó yẹ ni Tóyìn ṣe fún un lórí eléyìí, kì í ṣe pé ó ṣàtìlẹ́yìn fún nìkan, òun pàápàá wà ńbẹ̀ lásìkò àfihàn fíìmù ọ̀hún. Bẹ́ẹ̀ ni Tóyìn bọ́ síta tó sì bẹ àwọn olólùfẹ́ rẹ̀ pé kí wọ́n bá ọmọ yìí wo fíìmù tó jẹ́ àkọjá ìwé rẹ̀ yìí. Ìyàlẹ́nu ló sì jẹ́ fún ọmọ náà pé láàrin ọjọ́ mẹ́ta péré èèyàn mílíọ̀nù kan ló ti wo fíìmù náà. Níṣe ni Tóyìn tún jáde tó tún bẹ̀rẹ̀ sí bẹ àwọn alátìlẹyìn rẹ̀ pé kí wọ́n túbọ̀ fìfẹ́ hàn sí ọmọ yìí. Bá a sì ṣe ń sọ yìí, mílíọ̀nù kan àti irinwó èèyàn ló ti wò ó. Ọ̀pọ̀ àwọn tó rohun tí Tóyìn ṣe yìí ni wọ́n ń kí tí wọ́n sì ń gbàdúrà fún pé òun náà ò ní rẹ̀yìn láéláé. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, irú nǹkan báyìí ni òṣèré tí wọ́n tún máa ń pè ní Lefty ni Fúnkẹ́ Akíndélé náà ṣe. Òun pàápàá jáde, ó ṣàtìlẹ́yìn fún ọmọkùnrin tóun náà máa ń gbé eré kéékèèké jáde tí wọ́n ti di ọ̀rẹ́ báyìí, ìyẹn Kamon State. Yàtọ̀ sí pé Fúnkẹ́ bá ṣeré papọ̀, àdúrà ló ń gbà fún kíkankíkan pé gbogbo ohun tó bá dáwọ́lé ló máa yọrí sí rere, àti pé òun pàápàá yóò gòkè àgbà nídìí iṣẹ́ tó yàn láàyò náà. Fúnkẹ́ Akíndélé rántí màmá rẹ̀. Ọ̀rọ̀ ìyá lára ọmọ kì í ṣe ohun téèyàn fi ń ṣeré rárá. Èyí ló fà á tí òṣèré ilẹ̀ wa nì Fúnkẹ́ Akíndélé fi lo àyájọ́ ọjọ́ tí ikú ìyá rẹ̀ pé ọdún méjì láti ṣèrántí rẹ̀. Ọjọ́ keje oṣù keje ọdún 2023 ni ìyá náà jáde láyé. Ọjọ́ tó sì pé ọdún méjì gèrè lóṣèré yìí gbé àwòrán ìyá rẹ̀ jáde. Ó ti kọ́kọ́ gbé fídíò bí tí wọ́n ti jọ ń ṣeré, tí wọ́n ń so mọ́ra wọn, tí wọ́n ń jó síta. Ó sì kọ ọ̀rọ̀ sábẹ́ rẹ̀ báyìí pé ó ti pé ọdún méjì báyìí tẹ́ ẹ ti fi wá sílẹ̀ sáyé lọ. Bí àlá lọ̀rọ̀ náà ṣe ń rí lára wa dé àsìkò yìí. Ìyá mi dáadáa, ọkàn mi ń ṣàfẹ́rí yín, ẹ máa sùn lálàáfíà. Báyìí ni Fúnkẹ́ kọ ọ̀rọ̀ náà, táwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí, tí wọ́n ń sọ̀rọ̀ orí àti ìtùnú fún pàyà rẹ̀ tó fayé sílẹ̀ yìí. Ṣáájú ni Fúnkẹ́ ti pe àkíyèsí ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́, ìyẹn ni Ọlábàdàn, sí pé ikú ìyá náà máa ti pọ́dún méjì, tó sì ń fi àwòrán ìyá rẹ̀ tó wà nínú ilé rẹ̀ hàn. Ṣùgbọ́n ṣe ni Ẹniọlá tí wọ́n tún máa ń pè ní Bàdó gbé ojú rẹ̀ kúrò níbẹ̀. Ó lóun kì í fẹ́ wo àwòrán màmá náà kó má bàa sunkún. Nígbà tí Fúnkẹ́ ń bi bóyá ó rántí orúkọ tí ìyá náà máa ń pè nígbà tó wà láyé, níṣe lẹniọlá sọ pé òun kò fẹ́ sọ ọ́. Ó ní ṣe lọkùnrin máa ń gbọgbẹ́ bóun bá rántí ikú ìyá Fúnkẹ́. Òṣèré yìí ṣàlàyé, èyí làwọn ohun tó ṣẹlẹ̀ sí mi lẹ́yìn tí mo bímọ tán. Ọ̀kan náà àwọn òṣèré ilẹ̀ wa tó rẹwà dáadáa ni Ọláyínká Solomon ti sọ ìrírí rẹ̀ àtàwọn ohun tó là kọjá lẹ́yìn tó bímọ tán. Ṣé láìpẹ́ yìí lọmọbìnrin tí wọ́n máa ń pè ní Ògo Mushin ìbí ọmọkùnrin làǹtìlanti sí Amẹ́ríkà fún ọkọ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́, arákùnrin má bínú orí. Ṣùgbọ́n nǹkan kò fi bẹ́ẹ̀ rọrùn lẹ́yìn tó bímọ náà tán, pẹ̀lú àwọn ìrírí oríṣiríṣi tó ń là kọjá. Nígbà tó ń pín ìrírí rẹ̀ pẹ̀lú àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ kan, Yínká sọ pé lẹ́yìn tí mo bímọ tán,